ó yẹ jẹ́ kí ọ̀gá mi o Prince Rájí Adéọlá Adéyìnbó lèmi ń kí ambassador CCA Creative Party ní Michael Ọ̀tọ́dọ́lá College of Education tó wá di lásùwẹ̀dì lèmi kúkú ń polongo gbogbo ọjọ́ kẹfà oṣù kẹta lọ́jọ́ bíi chairman Tampani Ìjẹ̀bú Òde local government Súrì má bínú pé mo bá ọ lóye mo pè ọ́ lórúkọ orúkọ la fi ń pọ̀ baládé ntìyà pàràkò yìí ńlẹ́ o ọ̀gá mi o anáwó má screenshot o níṣìṣe àní mo ní gbogbo masisi lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ o lọ́lá ọlọ́run ọba o níṣìṣe ńlẹ́ o Ìjẹ̀bú ni ọmọ ìrẹ́ ni ìwà o bó bá ń Ìjẹ̀bú afẹ́ ni ẹ̀wọ̀n wíníwíní àní bó bá ń Ìjẹ̀bú agúgú fẹ́ ni ẹ̀wọ̀n wíníwíní òjèrè àní bó bá ń Ìjẹ̀bú agúgú fẹ́ ni ìtókù ìṣọdún Agẹmọ ńlẹ́ ọmọdún mádé ọmọdún mọ́ṣú padìyẹ jẹ ọmọ aládìyẹ ògògò máa ga eléyìí tí ń fẹ̀yìn ẹ̀yìn bí awójìgbìnjìngbìn ọmọdìyẹ gorókù opó lé ńlẹ́ o Súrì ara orókùn ara òradìyẹ ọmọ ń ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ń pẹ̀lẹ́ ọ̀yọ̀yọ̀ máa yọ̀ mọ́ ohun tí ń ṣe ní olè ìpani ọmọ mo ní sùúrù wọn ò lọ́bẹ̀ ọbẹ̀ kan ṣoṣo tó kù ńlọ́dọ̀bì bọ́ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún o Prince Rájí Adéọlá Adéyìnbó ọmọ alágẹmọ ògún wọ̀yọ̀ òwọ̀yọ̀ iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú Súrì ṣe kí n sọ méjì jíjẹ méjì ta ìjẹ ọwọ́ lọ́ṣà méjì tí wọ́n fi méjì ìtókù bọ Adéọlá Súrì ṣe kí n sọ àbí kí n fi sanra àní mo ní gbogbo masisi lọ́dọọdún lọ́jọ́ bí ọ̀gá mi ambassador Prince Rájí Adéọlá Adéyìnbó lọ́lá ọlọ́run ọba ò níṣìṣe àwò Ìdòwú Iyèṣálẹ́mì kúkú ń jẹ́ Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti ń wá ọmọ Ìwòpá Àjídá ọgọ́ lèmi o Ìdòwú ọmọ Ògún bá